bàbá tẹ́ gbogbo eléyìí tẹ́ ń sọ ẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ. Ṣé mi tẹ́ ń rí èmi ni ọ́físà ìtàkùn tó so gbá ló so légede kékeré wa la tá kéré tí fi ń sọ kojú. Ṣé rí kóńdó ọwọ́ mi bẹ́ẹ̀ bá wò dáadáa ayé kó yàtọ̀ sí tọlọ́pàá yòókù. Bẹ́ẹ̀ ni Àbújá náà ti gbé lé lọ. Àbújá. Bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin àgbàlagbà lẹ́ni ẹni bá ní mo sàn kí n mú kíkan. Bẹ́ẹ̀ ni. Ṣé wá láwọn arápàjá wọn rájà jù kámi tí wàá sọ wọn ará mu sàn wọn ọ̀rọ̀ sàn mú mọ́. Ọ̀sùn so lórí igi mọ́. Àǹkà. Àkòyé mi o. Lọ́ọ̀rí iṣẹ́ yín ó gba kéèyàn súnmọ́ àwọn bàbá àwọn àṣírí méjì. Bọ́ọ̀ ti wà ní ìsìnbọ̀ ti jọ́fíṣà yìí iṣẹ́ ńlá kan ní kàn ṣe fún ọ. Wọ́n ṣe mọ́dàrí kan fún ọ. Wọ́n ṣiṣẹ́ túdé kan fún ọ. Wọ́n ṣiṣẹ́ afọ́bàn kan fún ọ. Wọ́n ṣe òkígbẹ́ fún ọ. Wọ́n ṣe àkàbà fún ọ. Wọ́n wàá ṣiṣẹ́ ayẹta. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ayẹ bọ́ǹbù tó yẹ kí n ṣe fún ọ ní téèyàn máa fi dira fún yàn. Wọ́n ṣe fún ọkàn ara rẹ balẹ̀. Ó ti dọ́dọ̀ àwò. Àbọ̀ Ọlọ́run bákan ẹ̀ bá ní ọba lè rówó rẹ̀. Tẹ́tẹ́ wàá mọ̀ kan ni pé ẹ fi yún lẹ̀ bísínẹ́sì mo gbé wa. Ṣé gbàgbé pé mo ní pé ìjọba gbéṣẹ́ ńlá kan fún wa ní pé ká lọ mọ̀ sọ́nà. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ mo fẹ́ mú yín wọlé kájọ lọ mọ̀ sí. Ẹ mọ̀ gbọ́ tán mọ́ ní ìjọba amúnimóògùn. Ìjọba kí mo pè é? Amúnimóògùn. Ṣé wá láwọn èèyàn wa wọn ní láwọn ò ní sóògùn ká ìjọba ni yóò mọ̀ ká wọn lọ́wọ́ kó ìjọba ló jókòó sí yín. Bọ́ọ̀lì. Èmi níjọba èmi la sojú ìjọba ẹ̀yin lògùn bẹ̀. Èmi lògùn bẹ̀. Bẹ́ẹ̀ni ìjọba rèé ògùn bẹ̀ rèé. Ẹnikẹ́ni tó bá lórí òun yí àgbá kò fẹ́ sí òun lójú ọ̀nà wa bí ìjọba bá bá pò bó bá lóhun lóògùn ibi tíṣẹ́ ti kẹ́yìn nù. Òdodo. Òun ni ìdí ìjọba amúnimóògùn. Àwọn àṣírí méjì. Bẹ́ẹ̀ tí ì ṣe tán. Allahu akbar. Ẹnu awo. Ọlọ́mọ ìtóbi lọ́ba o. Kọ́ owó orúṣẹ́ tó gbé wá yìí. Àwọn kan wá ń jó ní ìtàn gbérù rẹ̀ wá. N máa parọ́ fún ọ ní ọmọ ẹ̀mí mi ò kàn bá wọn ṣe ni. Mo pé èmi ò ṣiṣẹ́ bá wọn wọn. Àmọ́ bí mo ti rí ọ, ọmọ dáadáa lọ jẹ. Gan ni. A ṣiṣẹ́ pọ̀. Nǹkan ẹyọ kan tí kàn ń bẹ́ ń bẹ̀rẹ̀ a ṣe tutù. A ṣe tutù. Ètùtù tá a ṣe yìí, o ní ó mọ̀ já lọ rí. Láàmú fi bọ̀ rí. Máa bá yanjú ètùtù tán. Àyún lọ àyún bàbá ìlú lọ́wọ́ mọ̀ ẹ́ yẹnu. Wúrí bá ìlú lọ́gọ́jì. Gbogbo bí a bá lọ, alọ́bọ̀ láàmú ẹ lọ. 250,000 ni ó sì náà wà. Bàbá ṣètùtù bá a ní ṣètùtù yín ò kàn ní. Torí kọ́bọ̀ tí ń dán èmi ò ní fún yín. Ìjọba gbé sẹ́wá fún yín ẹ tún fẹ́ mọ̀ ṣáàjì ìjọba. You dey use your function to play. Bẹ́ẹ̀ bá ṣe iṣẹ́ tí mo gbé wá ni ẹ sọ bẹ́ẹ̀ bá sì ní ṣe. Torí iṣẹ́ tí mo sọ yìí bá a bá tara bọ̀. Tẹwọ́ àmínú làwọn èèyàn wa. Tẹ́ bá wá gbà láti lè bá wa ṣiṣẹ́ bàbá lójúmọ́ kan ó wá kéré pin àyíwé rẹ̀ àmọ́ rí 200,000 300,000. Bẹ́ẹ̀ ni bàbá. 200,000 lójúmọ́. 300 lójúmọ́. Bàbá mọ̀mọ́ yahoo bó bá jálá gidi bàbá tẹ̀ní fún yóò tẹ̀ 500,000. Lọ́ọ̀ lè sanwó ètùtù lọ́sọ. Ìjọba lójókòó tí ìṣẹ́ gbowó lọ́wọ́ ìjọba ni. Ètò bá ti dá ọ lójú pé ntọ́ sọ yìí àárì. Kì í ṣe táwọn ajáde tẹ́ olúwa rẹ̀ ò ní tà tó tá dá lójú pé ó kéré jù àárì 200,000 300,000 láàmú pa lójúmọ́. Bàbá ní tó ń dá mi lójú mo fi ẹ̀wọ̀ ògùn rè sẹ́ẹ̀sì àbẹ́ẹ̀sì. Bẹ́ẹ̀ bá ti ṣe tán. Wọ́n fọwọ́ mi yanjú ètò. Ẹ jẹ́ mi mọ̀ nọ́mbà mi náà mo sì ń lò ẹ pè mí. Ẹ ṣáà ti mọ̀ kalẹ̀ lẹ́ẹ̀ wípé ní ẹ ti jẹ mí lówó torí èmi ó ṣe ètùtù. Bá a bá ti kọ́kọ́ pawó ẹ yọ owó tèmi fún mi o. Ọlọ́pàá kò sí ọgbọ́n tó ọ̀fẹ́ dà bọ́ọ̀ lọ́gbọ́n bọ́ọ̀ ta kókó omi dé tí a sọ báyìí bọ́ọ̀ bá wọn sọ̀rọ̀ ìwọ lọ́ọ́ tẹ̀wó bọ́ọ̀ bá wọn sọ̀tá ọ̀tún tẹ̀wó. Ayé rẹ̀ ò ní dáa.